mi sọ fún yín o àjọ máa ṣe indigenous peoples day yìí ni o àjọ máa ṣe fàájì yẹn ni ẹ yá máa gbọ́ dáadáa ẹ jẹ́ a continue torí mo ní ọ̀rọ̀ tó pọ̀ tó fẹ́ bá wa sọ ṣe rí gbogbo àwọn ìwọ̀n ìgbésẹ̀ tó wà ní inú blueprint wa tí mò ń ṣàlàyé fún wa mo fẹ́ ká mọ̀ ni torí mo fẹ́ ká prepare mind wa tá a bá ṣe prepare mind wa la ṣe lè tètè rí oore yẹn gbà torí ẹlòmíì máa lọ́ọ̀ka rẹ̀ sínú colonial mentality slavery mentality kò ní mọ̀ pé àwọn ti kúrò nínú oko ẹrú Ọlọ́run ti ṣèyanu fún wa ó ṣẹlẹ̀ sí àìmọye ní ọ̀dọ̀ alamẹ́ríkà bíi tí wọ́n máa ń sọ tẹ́ pé ó tó yẹ ọdún mélòó kan tó lè fi sí orí wọn pé àwọn ti kúrò lóko ẹrú kan tó lè fi sí orí wọn pé àwọn ò sí nọ́ńdà àwọn amúnisìn ṣé wọn pé bìtìkó yìí náà ni ó mú wọn lámúnisìn o àwọn ni o lọ́lọ́run kó ṣàánú àmọ́ ibi tán ti wá o tó jẹ́ pé almost gbogbo ìlú lágbàáyé ni wọ́n sọ di ẹrú o not colonize o ṣùgbọ́n àtúbọ̀tán wọn ò ní dáa òbúrú ẹjẹ́ máa wọ̀n bọ̀ ìyẹn dájú Ọlọ́run ló ń control ayé àtọ̀run ta ló ń sọ pé òun dominate òun control ayé náà ta lẹni náà kó bọ́ta kó járe ṣé ò ní lọ ní ṣé o gbáyé lọ ńgbà tó ń lọ o báyé nígbà tó dé o bá ń bẹ̀ ni ìwọ ló dá ni ó dẹ̀ máa lọ o máa filẹ̀ lọ ni tó ta ló ń halẹ̀ mọ́ ta ni like I said the other time ẹ máa sọ pé olówó ni ẹ gbọ́dọ̀ ẹ ti jẹ́ olówó ṣe báwo tẹ́ ń pè lólóṣì ló sọ yín dolówó àbí ta ló ń ra nǹkan tẹ́ ń tà ta ló ń lo nǹkan tẹ́ ń ṣe ṣe báwo tẹ́ ń pè lórúkọ yìí ni ẹ má jẹ́ ọ̀rá àkàwò bóyá yín náà òdodo lórí olóṣì ta ló ń halẹ̀ mọ́ ta ni kí ni gbogbo gàràgàrà lórí ọ̀rọ̀ ayé yìí gan vanity upon vanity tẹ bá halẹ̀ torí owó tẹ̀lé ń kójọ ẹ fẹ́ ra fóònù ó fẹ́ ra káì kó tó ti láàrin oṣù mélòó kan ó ti di old ó ti di oldies wọ́n tún ti gbé mi jáde so kí ni kí wàá ní halẹ̀ kí ni rádaràda òṣì tẹ́ ń wáyé má yà bẹ́ẹ̀ ni wọ́n á rí má yà kí ló dé. mo tún gbọ́ pé oh god mo gbọ́ pé èèyàn kan yẹn náà tún vomit trash but mi ò sọ̀rọ̀ lé lórí nítorí ọlọ́run àbá mi ká àwọn fantastic media wa wọ́n náà dì pẹ̀lú ẹ̀ mercilessly ẹlẹ́rìn o kábíyèsí o ọ̀rọ̀ ọjọ́ orí kan ò gbàgbé ọ̀rọ̀ ọkàn ẹni àníyàn ẹ̀ òun mo ṣe máa ń sọ pé ìwà èèyàn lẹ̀sìn yàn gbàgbé ọ̀rọ̀ ọjọ́ orí ta kí ló kàn wá pẹ̀lú ọjọ́ orí ẹ̀ kí ló kàn wá pẹ̀lú ọjọ́ orí ẹ̀ nígbà tó bá dàgbà tó o lè process tó ń vomit track tó ń sọ̀rọ̀ játíjátí lẹ́nu torí wọ́n fún ẹ wọ́n bá máa ha yín ni ìbára jí ni gbogbo yín wọ́n bá ti ha yín nípò kan méjì kan ẹ máa ṣe bẹ́ẹ̀ páyé yín ti bàjẹ́ ẹ̀ẹ̀kan ríru yín rí kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́ ní tó jẹ́ pé inú oko ẹrú lẹwà nínú òkùnkùn lẹwà tán ha irọ́ fún yín ẹ review ayé yín wo ìwọ tó ń sọ̀rọ̀ review ayé ẹ wo lé ìdílé ẹ kó wo ìdílé ẹ kó wá sọ fún wa bó ṣe jẹ́ ṣé ayé ẹ dọ̀rùn ìdílé ẹ ń gbádùn nínú kíni ìwọ àti ta ni tá ẹ bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ kún yín lówó kan àbí méje ibi tó ń pa yín ẹ̀ẹ́dẹ̀ lè yóò táyé máa fi parẹ́ ṣé kò yẹ kẹ́ ẹ tiẹ̀ máa wò pé ilẹ̀ ilẹ̀ ti súnmọ́ lẹ̀ o ẹ ti ń súnmọ́ ibi tẹ́ ń lọ o kẹ́ ẹ yíwà padà kẹ́ ẹ tiẹ̀ wà pọ́n tẹ̀ lè sọ̀rọ̀ yín mọ́ wà rè kan àbí nǹkan rere kan ìwọ́n ń sọ̀rọ̀ sí ìran Yorùbá àwọn ò bá má ti lórí àyàn ìgbà tó ti jẹ́ pé not a nation ni onífẹ̀ẹ́ sí ò bá dúró síbẹ̀ ò bá wà ń bẹ̀ ìwà ló dúdé tó tún pé ibi tó ti wà tí wàhálà ti bẹ́ẹ̀ nìyẹn o Yorùbá tó pè ní o kí ló kàn wá tiẹ̀ tó fẹ́ sọ pé ní ọjọ́ orí ẹ ní déédéé ìgbà déédéé àsìkò ó mọ̀ pé ìran Yorùbá ò sí mọ́ nínú not a nation ó mọ̀ pé tí wọ́n pè Nàìjíríà oṣù nation ó mọ̀ pé tí wọ́n pè Nàìjíríà ṣe legality fraud ní illusion scheme ní brainwashing arrangement ní ọjọ́ orí ẹ ò mọ̀ o ó dẹ̀ ló kàwé ṣé o ti rí pé ibi tán lọ́ọ̀kì wọ́n náà sí ṣé ibi táyé ẹ bàjẹ́ débi tán lọ́ọ̀kì ẹ dé ṣé o pé tí o bá ṣe ọpọlọpọ Ọlọ́run tó yọ àwa kúrò ṣé irú yìí ni wọ́n fẹ́ máa tẹ̀lé ẹ̀dà àbí kí wọ́n máa ń pè yín àbí kíní kan bí kí wọ́n máa tẹ̀ ń pè yín máa ti gbàgbé orúkọ táwọn yẹn bíráǹdì fún yín tó ń pè yín torí yín máa ń wú ṣé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ yẹn ló yẹ kó jáde fún ẹ tó fi pé anyway ní o wà lóko ẹrú kí ni mo ti ń sọ mi tẹ̀ ní ìdá ti sọ̀rọ̀ ẹ
nǹkan tó máa ń pa mí lẹ́rìn nínú yín ni pé ẹ máa sọ̀rọ̀ játijàti wípé ẹ báyẹn kọ́ náà ṣe ń ṣe bákan ló yẹ kán ṣe ń ṣe níbo ló wà tó lọ bá àwọn tó ń ṣe Nàìjíríà not a nation. ó ṣe lọ bá local government man chairman kí ẹ máa ń pè yín ó ṣe lọ kọ́kọ́ báyìí ná kó o bí pé ẹ tẹ̀ wá báwo lẹ tẹ̀ ṣe ń ṣe gbogbo kí ṣọ́ bẹ́ẹ̀ sọ ni ṣé o mọ̀ ń pa bọ́n ṣe ń ràn náà a máa sọ̀rọ̀ a máa jábọ̀ òṣì ṣé o mọ̀ bọ́n ṣe ń ràn local government ibi tó wà lọ béèrè ìyẹn àgbà òfò rádaràdà yìí ẹ̀yin tẹ́ pé wájú àtẹ̀yìn ò ní dáa torí ẹnu yín báyìí lẹ fi kó bara yín lẹ fi garanti nǹkan tó máa ṣẹlẹ̀ sí yín. ìwọ ní kí ìran Yorùbá wà lóko ẹrú ìwọ ní kí ìran Yorùbá máa jìyà ìwọ ní kí ìran Yorùbá wà nù tí amúnisìn gbé sílẹ̀ fún tó fẹnu ara ẹ̀ sọ wípé ibi táwọn bá fi yín sí ni inú òṣìṣẹ́ táwọn bá fi yín sí ni kẹwàá níta amúnisìn sọ nìyẹn o ìwọ wá ní pé ibẹ̀ yẹn ni wọ́n fẹ́ ibẹ̀ ẹ tó bá fẹ́ fórí ara ẹ nì wọ́n wá ń pè ìran Yorùbá yẹn báyẹn kọ́ náà ṣe ń ṣe báwo ni wọ́n ṣe ń ṣe tí wọ́n wà ètò wà lọ́wọ́lọ́wọ́ báwo náà ṣe ń ṣe ṣé wọ́n pe baba ńlá kú ẹ̀ sí kankan ni ṣé wọ́n pè ẹ́ sí àbí ńgbà tó fẹ́ lọ yáwó wọ́n pè ẹ́ pé bàbá ẹ wá o wọ́n fẹ́ lọ yáwó ní World Bank o wọ́n fẹ́ lọ yáwó IMF o kinní kan la fẹ́ ṣe kinní kan la ṣe wọ́n pè ẹ́ àbí local government ó mọ bó ṣe náà ní local government ó mọ bí tó ti generate ó mọ ṣe náwó ó mọ bí nǹkan kan ṣe ń ṣẹlẹ̀ bákan náà ṣe ń ṣe ó ṣe lọ kọ́kọ́ ṣe fún àwọn yẹn kó sọ fún ọ bọ́n ṣe ń ṣe tó òṣìṣẹ́ ò ní sínú ìlú ìyà ò ní jẹ ìran Yorùbá ìyà máa jẹ gbogbo yín pa o gbogbo yín tẹ̀ ń ro òṣìṣẹ́ tẹ̀ ń ro ìdààmú sínú Yorùbá ìyà máa jẹ yín pa kú ẹ̀ ní kó ń bẹ̀ táyé máa fi parẹ́ ìran Yorùbá dẹ̀ ti gùnkè àwa ti gùnkè àti ṣoríire àti rógo wa lò ẹ̀yin láyé yín báyìí àti rógo wa lò gbà tọ́lọ̀ máa kẹ́ wa ṣe bọ́dún ta sọ pé òkè ọdún yìí náà ni ṣébò náà ló di pé ó ti di pé gbogbo wọn bẹ̀rẹ̀ sí sọ pé sovereign people ni àwọn indigenous people jàre o right wọn o wọn gbọ́dọ̀ fẹsẹ̀ gbá wọn gbọ́dọ̀ forí gbá wọn gbọ́dọ̀ fapá gbá ìgbàdúrà ni Ọlọ́run ló ṣoore gbogbo àgbáyé ti dìde láti máa jà fóòtọ́ sìn ìwọ wá jókòó síbẹ̀ tí gbogbo àgbáyé ẹ wá dúró àwọn dúdú tó wà lọ́dọ̀ wa ń bí ẹ wo bọ́n ṣe ń ṣiṣẹ́ takuntakun wípé káwọn lè free ara wọn kí ló dẹ̀ jẹ́ kó free kan ní information ló ń jẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ orí tiẹ̀ wo ní information ó wá ní bákan náà ṣe ṣe ó ṣe lọ bá wọn ṣé o mọ bọ́n ṣe ń ṣe ṣé o mọ bọ́n ṣe ń ṣe ibi tó wà ń sìn táwọn máa sọ̀sọ́ kú sọ jáde lẹ́nu kí ló mọ bọ́n ṣe ń ṣe àbọ̀ náà Ọlọ́run ṣé kò rí ẹni tí ò fi ràn ẹ kò lè ràn ẹ tó ló ti rí inú ẹ ó rà níyàn ẹ ẹyin èèyàn kéèyàn játijàti èèyàn mẹ́rin lẹ́rù kó fi rán èèyàn kan ló máa fi rán ẹ máa gbà fún ẹ máa gbà fún Múhàní bẹ́ẹ̀ mo sọ fún yín ò gbà fún Múhàní àtọ̀ náà ò gbà fún ò gbà fún mo máa parun ni gbàgbé torí kò fi nǹkan kan ní anybody lára gbogbo tí mo ti ń kà látàrọ èwo ni ìnira tó wà nù ẹ èwo ni ìnira tó wà nù ẹ ṣé mi lèmi fẹ́ jẹ gbogbo àǹfààní ẹ ni àbí mo dá lè ṣẹlẹ̀ ni àbí mo dẹ́gbẹ́lẹ̀ ni ṣebí fúnra wa ni òun lọ́nà ń ṣàánú gbogbo wa èèyàn kan dẹ̀ ló máa gbé blueprint fún èèyàn kan ló máa fún direction tí everybody else máa follow àbí ìlú mélòó lẹ ti gbọ́ pé ẹni tó gbà kọ́ ló ṣe ni ìyẹn rádaràda ìbákan náà ṣe ń ṣe báwo náà ṣe ń ṣe ó ṣe lọ bèrè lọ àwọn ibi tó wá ń sìn báwo náà ṣe ń ṣe ó bá tó bẹ̀ wọ́n bá bí ẹja kú ó ṣe lọ bá wọn báwo lẹ ṣe ń ṣe tí gbogbo ẹ̀ wá rí báyìí bákan náà ṣe yẹ kẹ́ ṣe ó ṣe lọ bá wọn ní àgbà òfò játijàti wọn ó ṣe lọ bèrè gbóyin tẹ má sọsọ kú sọ òṣì ọ̀rọ̀ jáde lẹ́nu bákan náà ṣe ń ṣe bákan náà ṣe ṣe ètò ọlọ́run ní káwa máa sọ àìmọye ìlú tó jẹ́ ìlú gidi tó ń ṣe tọ́dẹ̀ ń ṣe ẹ̀yin rádaràda játijàti ẹ máa sọ̀sọ̀ kú sọ bákan náà ṣe ń ṣe bákan náà ṣe ń ṣe kí lẹ mọ̀ gan kí ló yẹ yín kí lẹ mọ̀ ẹ̀yin rádaràda òfò yìí ẹ mọ̀ kọjá nǹkan tá a múni sí ní kẹ́ mọ̀ ni ìbínú Ọlọ́run ìbínú ayé máa wà lórí yín o bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò ní yí padà kò ní yí padà àìwọ́ tó bá ro ibi tó ro aburú tó ro nǹkan tí ò dá sọmọ Yorùbá kò ní ṣẹlẹ̀ sáwa o ṣùgbọ́n ó máa forí ara ẹ̀ gbé ó máa forí ara ẹ̀ gbòdè máa parun táyé máa fi parẹ́ ni gbogbo tó jẹ́ tiẹ̀ máa parun ni gbogbo ibi tó ń ròyìn ẹ̀wọ̀ ló máa ní kì í ṣe ọmọ Yorùbá Ọlọ́run má jẹ́ kì í ṣe IYP ayayaya kì í ṣe IYP Ọlọ́run ti ní káwọ ẹ̀yìn àárọ̀ tàwa mọ̀ Ọlọ́run ti bá a ṣẹ́gun Ọlọ́run ló kú bá a ṣẹ́gun èèyàn kan Ọlọ́run ni fúnra rẹ̀ Ọlọ́run ló ṣẹ́gun fún wa ó wá ṣẹ́gun tán èyí kan wá ń sọ rádaràda
bínú náà máa wọnú ayé ẹ kò ní kúrò bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bó ṣe wà ní ẹ kò yí padà á kàn máa wá tó máa bí ọ̀tá yẹn ni tó máa bí ọ̀tá yẹn ni ní tẹ́ mọ̀ pé ẹ̀ tó bẹ́ẹ̀ nínú not the nation tẹ́ wà yẹn wọ́n ẹ̀ tó bẹ́ẹ̀ àwọn ẹlẹ́dẹ̀ẹ́ máa rí tá máa kúrú tá máa ga wọ́n máa ṣáì service wọ́n máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ táwọn tí ò tó wọn á máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ kán lè rí remnant kán lè jarọ́ kan lé wọn lọ́wọ́ kán lè jarọ́ lé wọn lọ́wọ́ ṣé báwọn náà nìyẹn gbà táwọn yẹn láwọn ò rí bẹ́gà ṣé báwọn bẹ́gà yìí náà nì ẹ̀yin rí tí ràn yín jìyà tí nǹkan tí ò dá ń ṣe ràn yín ẹ̀yin nìyẹn lẹ fẹ́ fún ìwò nǹkan tó da lọ́lọ́run ó ti ṣe fáwọn àwa tó lè gbà ó ẹ̀yin lẹ ti pa wọn gbàgbé ẹ̀yin àti ta ni kí ló ṣẹlẹ̀ nígbà tí òun ṣe tójú òrí gbogbo èèyàn lórí wọ́n ṣe ń fi ìyà jara wọn láì ṣe pé kínní láì ṣe ìrántí wa ẹ wo bó ṣe rí àbíran Yorùbá kọ́ ni IYP oh God oh Lord IYP wọ́n mọ̀ wá kiri àgbáyé náà wọ́n máa gbọ́ pé friendly welcome a ṣe kínní kan ṣé Yorùbá tán ni ó máa gbàlejò ó máa sùn lẹ̀ kálejò sùn orí bẹ́ẹ̀dì Yorùbá yẹn ló wá di pé ìyanu ti ṣẹlẹ̀ fún àwọn IYP kò sí wàhálà gbogbo ibi tẹ́ bá rori ilẹ̀ máa fi gbé kò sí tẹ́ lè ṣe Ọlọ́run ló ṣe eléyìí òótọ́ mo sọ fún yín Ọlọ́run ni ó kọjá ń tẹ́jà ṣe Ọlọ́run ni ẹ̀yin báwo ẹ máa ń ròyìn pé bóyá ìlú ní Nàìjíríà lẹ́fì ẹ̀yin náà máa ń gapá pé wà nílùú a nation kìíní kan Nàìjíríà níbo kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé tán kójọ physically spiritually láti dominate gbogbo area láti dominate Africa láti create fear àbí ìgbà tí wọ́n bá ń pè ní giant of Africa kí lẹ rò pé ó jẹ́ kí lẹ tí ẹ̀yin tẹ́ máa ń sọ àwọn òyìnbó yẹn gan kí lẹ rò pé ó jẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ mọ̀ tó ń jẹ́ giant ṣé tí wọ́n bá rí giant kí ló máa kọ́kọ́ ṣẹlẹ̀ sí ẹ ẹ̀rù máa bà ẹ́ àbẹ́rù ò ní bà ẹ́ ni ẹ̀rù máa bà ẹ́ tó ń tọ́ ń gbé kalẹ̀ fún yẹn ẹ̀rù ni tó bá dẹ̀ ẹ̀rù bá ti bẹ̀ ọpọlọ ẹ ó ti yọ dànù nìyẹn tó gbogbo rọ́tán bá ń pákéjì fún òun lẹ́ máa gbá òun lẹ́ máa gbá òun lẹ́ máa ṣe wọ́n pákéjì ẹ̀ fún yín wọ́n dẹ̀ mọ̀ kúkú ṣe wọ́n mọ̀ yín ṣà káàkiri a máa gbọ́ pòfẹ́sọ̀ kìíní kan ẹnjìnìà kìíní kan dókítà kìíní kan wọ́n ṣàyìn káàkiri ká lè máa sọ̀sọkúsọ pa ìran yín ká lè máa mislead àwọn ọ̀ràn yín irọ́ táwọn bá gbé fún yẹn ní kẹ́ lọ́ọ́ ta fún wọn ẹ̀yin rádaràda wọn ẹ̀yin àti tàwọn òṣòṣì ní dí àwa yìí ìrọ̀rùn ló bá dé Ọlọ́run ló ṣe sáwọn rádaràda kò ságbó òfò kò ságbó òṣì àgbà rere ní àgbà dáadáa ńlá ní dí àwa yìí torí parun ti bá gbogbo ẹ̀yin tẹ́ bá ń rò parun sí wa gbogbo ẹ̀yin tẹ́ bá ń rò parun sí IYP ọ̀dẹ̀ wa kò lè ṣẹlẹ̀ láéláé orí ara yín lẹ máa fi gbé àwọn ni ẹ̀rá kan náà ṣe ń ṣe á máa vomit trash tá lẹ́yìn tá ní ẹ́ tá ní wọ́ ó ṣe lọ bèrè kọ́kọ́ lọ sọ́dọ̀ local government chairman ẹ̀ ambassador kini ambassador my food ambassador bo ẹ lọ wádìí pàtàkì ló jẹ́ ambassador bẹ́ẹ̀ rere wo lórí ibi tó ṣe ń bẹ̀ kí ló ṣe àwọn tẹ́ pé iṣẹ́ tí wọ́n bá gbélé wọn lọ́wọ́ kò kọjá iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ ṣe announcement kan fún àwọn ọ̀dọ́ wa mi ò ní ìdájọ́ sọ̀rọ̀ máa yẹn mọ́ mi ò mọ orúkọ ẹ̀ mi dẹ̀ fẹ́ mọ orúkọ ẹ̀ mi ò ràn wọn náà ti handle ẹ̀ dáadáa mo kàn sọ ilé yìí ni kẹ́ ẹ lè mọ oríṣiríṣi ẹ̀yà wọn tó wà àìmọye wọn náà tó máa ń sọ̀sọ̀ sọ bákan kan náà ṣe ń ṣe ẹ̀yìn ẹbí wọn lè rè pé kán lọ wádìí bọ́n ṣe ń ṣe ibi tán wà báwo náà ṣe ń ṣe ibi tán wà local government wọn lásán wọn mọ bọ́n ṣe ń ṣe wọn rádaràdà òfò àìjọ mo fẹ́ bá àwọn ọ̀dọ́ wa sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ ṣọ́ ara yín lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ ṣọ́ ara yín pẹ̀lú àwọn satanic people tó ń lọ káàkiri àwọn òṣìṣẹ́ àṣetánì tó ń lọ kiri ẹ ṣọ́ ara yín o tẹ́ ẹ bá ti gbọ́ àwọn náà dá gúrùpù kan lẹ̀ wọ́n náà dá kinní kan lẹ̀ wọ́n forúkọ yín san ṣe wọ́n fún yín ní mo gbọ́ pọ́n náà fún yín ní 10,000 5,000 2,000 20,000 ní owó northern nation naira owó kíni yẹn jàre sọ fún mi ṣòwò free education ẹ nìyẹn àbówó free healthcare àbówó ilẹ̀ tó fẹ́ gbà lọ́fẹ̀ẹ́ àbówó àwọn nǹkan tó fẹ́ ṣe tó yẹ pé wọ́n máa fún ẹ kó lè ṣiṣẹ́ oríire tó dẹ́ pé orí yẹn máa wà pẹ̀lú ẹ̀ títí láì ṣé ilé tó fẹ́ kọ́ ni àbí ti mọ́tò owó kíni yẹn jàre kó sọ fún mi tó fẹ́ o fẹ́ torí ikọ̀ kékeré o fẹ́ fi ba orí ògo Ọlọ́run jẹ́nu ayé ẹ̀ ó ga o ẹ ṣọ́ra yín
ẹ̀ṣọ́ ara orí tọ́lọ́run ti ṣe ni wọ́n ní wọ́n pé ò sí ń bẹ̀. Bí mo ti sọ túmọ̀ indigenous people sovereignty gbogbo ẹ̀ mo sọ fún yín sìn náà. Òun náà là ń ṣe lé ní indigenous people's day indigenous people ni wà. Ṣé báwa la pariwo ẹ̀ ayé omi gbogbo àwọn wọ́n tún pariwo indigenous people tẹ́lẹ̀ náà. Gbọ̀ngbà tọ́lọ́run ṣe ìyanu tá gbẹ́nu lé ó dòun náà nìyẹn. Wọ́n náà ń parọ́ fún yín pé security kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé tún ti bẹ̀rẹ̀ ránù ṣé ẹ ti bẹ̀rẹ̀ òṣì àti ránù ṣé mọ̀ pé nǹkan fi pinlẹ̀ fún yín ẹ̀gbẹ́ pé lórí burúkú ni àwọn amúnisìn bá yé wọn jẹ́ wọn ò lè rí ìwé mi lò the same ìwé tán lò yẹn náà ìwé jìbìtì olè tán lò yẹn náà máa lò gbàtẹ́pọ̀ àwọn tó ń rán wọn ṣe olè jìbìtì ní ìpínlẹ̀ wọn olè jìbìtì ní. wọ́n tún ti dé kí ló ń kàn yín pẹ̀lú security ẹ mọ̀ nǹkan tó ń jẹ́ security ṣá level tó máa wà kọ́ ni level tó wà ń sìn kọ́ mà ní ó ti kọjá bẹ́ẹ̀ security ẹ̀yin security níbo lẹ ti rí bó lẹ ti jẹ́ security kí lẹ mọ̀ ń pa ẹ̀ ẹjọ́ tàn yín tó wọ́n fẹ́ ba yé ara wọn jẹ́ láì ṣe tẹ̀yìn ọ̀dọ́ yìí ẹ ṣọ́ ara yín tó bá yá sí wọn máa ná ní kẹ́ máa búra fún kínní wọ́n ní kẹ́ máa búra tó bá búra fẹ́lẹ̀ wọ́n á ní ọmọlẹ́yìn lágbájá kan ni wàá lọ búra fún yẹn ọmọlẹ́yìn lágbájá kan ni ṣé bó ṣe kó rí nìyẹn ẹyọkan ni Yorùbá ẹyọkan ni òpin so ẹ ti ṣì níbẹ̀ yẹn ẹ ṣọ́ ara yín tẹ́ ẹ bá ti gbọ́ tí wọ́n ti ń sọ ẹ fọ́ọ̀mù gúùpù kan ẹ ṣe kínní kan ẹ pariwo wọn síta transparency ní DIY ẹ pariwo wọn síta pé ẹ wo ẹ ṣe VN tẹ́ ẹ bá lè ṣe fídíò kan má rojú yẹn ṣe VN ẹni ẹgbẹ́ kan tún ti dálẹ̀ o orúkọ báyìí náà pé o àwọn báyìí náà wà ń díẹ̀ o nǹkan báyìí náà sọ o wọ́n kọ orúkọ yín o ẹ̀ sí lára wọn o ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ̀ wọ́n o wọ́n má kọ orúkọ wa sí orúkọ tí ò sí o wọ́n má kó bá wọn ẹ pariwo wọn síta kẹsí ní tó fẹ́ ṣe fún yín èyí tó ń ti ṣe tẹ́lẹ̀ gan wọn ò mú jẹ ẹ gbàgbé à ń bọ̀ lórí ẹ̀ Ọlọ́run ló ṣe kì í ṣe Ọlọ́run ló pélé kalẹ̀ náà nígbà tí ò ṣe pé èèyàn ló gbé kalẹ̀ ẹ gbọ́ ogbon tí mo ti ń sọ láti jọ́ ìnáwó ṣé ọpọlọ èèyàn kan gbé ni èmi tọ́lọ́run ti ẹ̀kẹ́ gidi kì í ṣe ìgbéraga mo máa ń sọ mo tún máa ń tún sọ ni téèyàn kan bá rí kínkín nínú oore yẹn á ya wèrè náà nílé ìrìwò mọ̀ títí láì bọ́lọ́run ṣoore fún mi pẹ̀lú gbogbo ẹ̀ náà kò sí ni ẹni tó mọ̀ mí ẹ lọ wádìí ìgbéraga kan á sọ fún wa ní agbárí mi á ló ga jù Ọlọ́run ṣoore fún tó pọ̀ wọ́n á sọ bẹ́ẹ̀ fún yín àwọn amúnisìn gan máa ń sọ bẹ́ẹ̀ kì í ṣe ìgbéraga tọ́lọ́run sọ ni tọ́lọ́run ṣe ni pẹ̀lú ẹ̀ nǹkan gbàgbé èyí tó wà ń lẹ̀ yìí ẹ̀ mọ̀ ń pẹ́ o òótọ́ ni mo sọ fún yín ó kọjá òye ìmọ̀ tèmi fúnra mi Ọlọ́run ló ṣe ó ṣe ẹ̀kọ́ mi ni ó tírèènì mi láti ṣiṣẹ́ yìí bọ̀ sí pé mi mo gbé kalẹ̀ gbé kí ni kalẹ̀ kí ni mo mọ̀ ń pa ẹ̀ èmi kọ́ o Ọlọ́run ni o Ọlọ́run ló ṣe òun ló ní gbogbogbò pátápátá ó ń kọ́ mi ó ń tírèènì mi ṣe báyìí òun ni Ọlọ́run ló ní gbogbo ẹ ṣọ́ ara yín o ẹ ṣọ́ ara yín gidi gan tẹ́ ẹ bá ti rí pé wọ́n ẹ pariwo wọn síta transparency ní DIY ṣé bẹ́ẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tá a máa ń ṣe a máa ń sọ gbẹ̀ síta náà téèyàn bá ń ṣàbúrú ló máa fi pamọ́ tó bá ń ṣèkà ló máa fi pamọ́ náà pé má jẹ́ kán rí má jẹ́ kán gbọ́ ajẹ́pọ̀ tí ń ṣàbúrú òun ṣèkà nìyẹn náà òun ṣèpa lára ọmọlàkejì ẹ nìyẹn àbí òde ẹni má jẹ́ kán gbọ́ má jẹ́ kán rí tó jẹ́ nǹkan tó affect ìlú tí òun ṣe private ó bá jẹ́ private ẹ nìyẹn bọ̀tún tó jẹ́ pé fún gbogbo àǹfààní everybody èwo ni má jẹ́ kán gbọ́ má jẹ́ kán rí ó ti ń ṣe aburú nìyẹn náà ìwọ náà test ara ẹ wò tó máa di pé nǹkan tó máa sọ pé àwọn gbọ́dọ̀ rí tètè ya fura síra ẹ pé o ti ń gbọ̀nà burúkú o ti ń gbọ̀nà kà nìyẹn ẹ pariwo wọn síta alájẹ kan lọ kókò how do you say kán má kókò kúkò mọ yín lára o how do you say kán má jẹ kán bá nǹkan burúkú lọ́wọ́ yín ẹ má bá wọn join àwọn ẹgbẹ́ wèrè kan tó ń ṣe é sìn yé o àmọ́ àgbẹ̀ yẹn gúrùpù kan ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àná ń sọ̀rọ̀ ìran àgbà tí òun ṣe pé àdá òṣèlú sílẹ̀ àbádẹ́gbẹ́lẹ̀ náà àbí kí ẹ̀kọ́ máa bá yín sìn ẹ́ máa sọ fún yín pé ẹ mú àsọ pé kẹ̀ẹ́dẹ́gbẹ́ kan ẹgbẹ́ wo kí ni mo mọ̀ ń pa ẹgbẹ́ òfin tọ́lọ̀ tẹ̀ fún mi ní mi ò dẹ̀ lè kọsẹ̀ mi ò lè gbé ìgésìn òfin mi Ọlọ́run má dẹ́gbẹ́rẹ̀ má ṣe lè má ṣe yẹn má ní gúrùpù má ṣe kò sí èyí tí mo ní bẹ̀ tó mo mọ̀ pé ìran ẹyọ kan nìran wa ẹ̀dẹ̀ láti ní allegiance sí ìran wa kẹ̀dẹ̀ focus orí nǹkan tó ń jẹ́ oore fún ìran wa káàdì ṣe nǹkan tọ́lọ́run rán wa láti ṣe fóògùn ẹ̀ òun náà ló kún bá wa ṣe. ẹ ṣọ́ ara yín o ẹ ṣọ́ ara yín gidi gan tẹ́ ẹ bá ti rí pé wọ́n ẹ pariwo wọn síta 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 ẹ pari
kí ló dé ẹ ṣọ́ra yín àjọ kó bá yín o. so ṣé ti rí sìn àlàyé tá à ń ṣe fúnra wa mo fẹ́ kó yé wa dáadáa ó ti yé wa dáadáa ó ti yé wa bá first foundation bó ṣe wálẹ̀ gbà ó ti yé wa but nǹkan kan wà ń bẹ nínú first foundation yẹn tí mo fẹ́ kẹ́ note wípé indigenous people wa tá a jẹ́ inú first foundation yẹn ni sovereign people tá a jẹ́ àti ilẹ̀ àti àtètèkọ́ṣe àtàtètèkọ́ṣe from the beginning of time ló ti wà ń bẹ òun nìyẹn ibẹ̀ yẹn ó wà nù ẹ̀ beginning of time wa inú first foundation yẹn ló wà tọ́lọ́n dẹ̀ ṣe oore tó pọ̀ nítorí àpapọ̀ mọ́ nobody ibi tọ́lọ́n fi wá sí adẹ̀ ń ṣoore ọlọ́run ṣoore fún adẹ̀ ń róore wa gbà ọlọ́run ṣe yàn pẹ̀lú pé àwọn ọba yìí jẹ́ ń gbà àwọn ọba gbà yẹn wọ́n abuse but mélòó tiẹ̀ lọ́ba gan gbà yẹn unlike àwọn ọba junction to junction táwọn amúnisìn sọ fún mi pé wọ́n mu wèrè drug tí mo ní kí nọ́mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ tán mu drug kí nọ́mọ̀ àwọn náà dẹ̀nà tún máa wá o pé àwọn foreign investor wọn máa ṣe drug yẹn ní agbègbè yín o ọlọ́run ti ṣẹ́gun gbogbo wọn ìwọ tó bá ń ṣe òwò tó ń pa ọmọ làkejì ẹ lára jọ lọ review ààrẹ kó change owó ẹ o ẹ̀yin tẹ́ bá ń ta ọjà tẹ́ bóyá expired nǹkan lẹ́ ń tà ni àbí nǹkan tí ò dáa substandard ni àbí nǹkan tí ò fit for human being láti consume ẹ jọ ẹ lọ yí padà kò pẹ́ mọ́ ẹ má ẹ jọ ẹ lọ yí padà ẹ jẹ́ á wà fún ìfẹ́ ìgbéga ìlọsíwájú ìdàgbàsókè àlàáfíà ìdùnnú ayọ̀ ara wa ẹ jẹ́ á wà fún yẹn ẹ má jẹ́ àwò pé a fẹ́ pa owó kan a má ṣe ìpalára fọ́mọlà kejì wa ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ ní DIY o ẹ má ṣe sí IYP o ẹ má ṣe ṣe mọ̀ pé bí first foundation yẹn òun ni gbogbo nǹkan tó jẹ́ tiwa gangan bá a ṣe ń lò bá a ṣe ń gbégbé ayé wa bá a ṣe ń ṣe bá a ti second one dé amúnisìn ló gbé dé o òun lè fi rí pé àwọn bàbá wa yẹn jáde lára ẹ̀ nǹkan amúnisìn gbé kalẹ̀ ni wọ́n láwọn máa replace wọ́n ṣe wọ́n láwọn máa kán gbẹ̀yìn wọ́n ṣe wọ́n láwọn máa gbóòṣì ìṣẹ̀dé wọ́n ṣe kán lè máa kó ẹrù ẹ̀rí pé wọ́n ọlọ́run ọba mi abẹ́ẹ̀ rí nǹkan látọ̀nà jíjìn kábíyèsí ọlọ́run ṣé ẹ rí o ọlọ́run dẹ̀ kú ṣèyanu kò sí nǹkan kan tó tẹ́lẹ̀ sọ ní how do you say ẹ̀ sí nǹkan tẹ́lẹ̀ sọ torí ọwọ́ àwọn èèyàn wa náà ti bá ń tán lò yóò ti ń ṣe pé kẹ́ ẹ máa bá wọn fa wàhálà oko ẹrú kí wọ́n máa sọ fún yín pé ṣèbí àwọn èèyàn yín náà tà ṣèbá àwọn ọba yín tà nígbà táwọn tiẹ̀ tún sọ pé kí wọ́n má tẹ̀rù mọ́ ṣèbá àwọn ọba yín kọ̀ǹtínú láti máa tà náà fi wá sọ fún gbà yín pé ṣebí Brazil ni ẹrú pọ̀ jù sí ibi táwọn já ẹrú sí jù nìyẹn ní àgbáyé ibi táwọn jẹ́rú jù sí nìyẹn ẹrú ìyàwó ló dẹ̀ pọ̀ jù ní ẹrú tó wà ní Brazil Yorùbá àkọọ́lẹ̀ wà fún gbogbo ẹ o ó wà detail o Yorùbá ẹjọ́ táwa ló ta ọba ṣe ń pè ọba o how do you say merchant àtàwọn ọba wo ló ta ẹrú jù láyé Yorùbá ẹ lọ ṣe ẹ jẹ́ kẹ́ ẹ ṣe sí báwọn ṣe ń pè calculation yẹn náà ìṣirò ẹ jẹ́ àṣe ó simple òun nìyẹn àbí ibi tán jẹ́ ẹrú jù sí Brazil ẹrú mélòó ló ẹrú wo ni highest percentage ẹrú wo tó wà ń bẹ Yorùbá ìyẹn ò ṣòro ọmọ elementary gan ó lè ṣe ìṣirò yẹn tẹ́tírí wọ́n dẹ̀ ṣe wá ń dira nù so second foundation nìyẹn o òun náà fi replace gbogbo nǹkan tẹ́lẹ̀ imagine èdè wa oúnjẹ wa aṣọ wa orin ijó ìṣe ìgbéyàwó ìsọmọlórúkọ gbogbo nǹkan pátá wọ́n yí padà wọ́n gbé tiwọn dé ìgbé ayé tiwọn la wá ń gbé àwọn náà wá ń direct gbogbo tán sọ tán gbé lélẹ̀ la wá ń lò ìfilélẹ̀ tiwọn nìyẹn àwọn náà ṣẹ̀ṣẹ̀ ṣe arrangement yẹn kìí ṣe ìtọ́lọ̀ ń fi lélẹ̀ o wọ́n yọ ìtọ́lọ̀ ń fi lélẹ̀ kó wọ́n wá mú arrangement tí wọ́n ṣe gbogbo tẹ́lẹ̀ imagine ní northern nation ẹ lọ wo dáadáa kò sí yàn kan tó ń jẹ́ pé ìpínlẹ̀ tọ̀dọ̀ ọlọ́run wọ́n ti yọ yẹn kú wọ́n ti fi ti man sí bẹ́ẹ̀ tó fà náà ni àwọn mo níyé sọ àwọn amúnisìn ni o tó ń ta ògo wọn dànù tó ń ta sáyẹ̀nsì wọn dànù tó ń ta òye wọn ìmọ̀ how do you say
ìmọ̀ wọn dànù tẹ́tírí pé wọ́n surface everywhere tó ń ṣàbúrò ìyẹn àwọn ọ̀bàyéjẹ́ ṣẹ́rí pọ́n surface ṣẹ́rí wọn pé kò tẹ́ ẹ kẹ́ try ẹ kò yẹ kẹ́ try ẹ àwọn ìpàdé wèrè tán lẹ́yìn ṣe ẹ ń kó bára yín ni o honestly ẹ ń kó bára yín mọ́ àmọ́ ẹ ń torí ẹ ń gbé ẹ̀rí àkóbára yín jáde ẹ ń gbé jáde kò sí nǹkan tá a mú nísìnyí ò change o ẹ lọ wádìí gbogbo nǹkan ọ̀nà tá a fi ń ṣe nǹkan tiwa tẹ́lẹ̀ wọ́n dẹ̀ yí padà pátá tó di pé tiẹ̀ wá sápá àwọn kan lórí tọ́lọ́run tiẹ̀ ṣèyanu tètè ra wa padà ó tètè já mọ̀nà pé ẹ má faṣọ yín sílẹ̀ ẹ má fóúnjẹ yín sílẹ̀ ìgbà tẹ́ pé oúnjẹ wa làlàáfíà ṣé tí wọ́n tán ti process tí chemical wà ń bẹ preservatives oríṣiríṣi wà ń bẹ ṣé yẹn ló ń jẹ àbí èyí tó jẹ́ pé tiwa tó jẹ́ fresh ó máa jẹ́ ìgbà tán tún rí i pé Ọlọ́run tún ṣàánú fún àwọn wèrè wọ́n tún fẹ́ máa jẹ oúnjẹ wa kí ló fà á gbogbo ìmọ̀ tán kó jọ gbogbo nǹkan burúkú tó máa ń ṣe vaccine gbogbo ẹ̀ tán rò pé àwọn fẹ́ fi pa dúdú run wọ́n rí i pé kò kúkú ṣiṣẹ́ lọ́dọ̀ tiwa èèyàn mi dẹ̀ pẹ̀ owó yìí fún mi o ó ní tí pẹ́pẹ́yẹ bá jẹ òkúta á fi ṣu omi bóyá mo gbà ṣá òun lọ ra wá IYP kí lẹ́rẹ́ ṣe fún ẹ̀dẹ̀yọ kan fún wa gbàgbé Ọlọ́run ló kúkú ṣe àtìlẹ́yìn fún wa Ọlọ́run la gbẹ́kẹ̀lé ṣe lè imagine oúnjẹ tiwọn kìkì process kìkì chemical tẹ bá dẹ̀ wo ẹ máa gbọ́ eléyìí ó kọ̀ sàrún ó lè ṣàrún ó lè ṣe ṣé yẹn ní nǹkan tẹ replace gidi gangan fún ṣé oúnjẹ tiwa tó jẹ́ pé gidigba natural ni ó máa fresh tó máa rí pò ń jẹun gbogbo nǹkan pátá ẹ lè imagine títí kan education títí kún ìrìn nǹkan náà tó ń replace títí kan orin títí kan ijó ó ga o títí kan bá ṣe ń sin Ọlọ́run àwọn ṣàṣejù kò yẹ kán fọwọ́ bà yẹn bọ̀ tán tún fọwọ́ bà ṣé a ti rí gbogbo ẹ̀ pátá ìgbékalẹ̀ tá amúnisìn ló ní second foundation ibẹ̀ náà ti gbé àwọn bàbá wa yẹn jáde kí ló já sí nǹkan tó fẹ́ lójú ó já sí nǹkan fẹ́ pé ibi táwọn bá fi ń sí bí òṣìṣẹ́ ẹ já wò ọdẹ kò sí àkọ́nu ẹ̀wẹ̀ tó ń sọ pé bọ́n ṣe ń ṣe kínní kan nìyẹn ṣé ó mọ solution ni nítọ̀dọ̀ àwọn amúnisìn kan tó gbé kalẹ̀ kò sí solution because ní táwọn gbé kalẹ̀ fún ọ̀tọ̀ ni o wọn ò ràn yín iṣẹ́ o wọn ò rẹ́yìn tẹ wà ń bẹ̀ ń ṣẹ́ o wọn ò ràn yín tí wọ́n ṣáà ní pé káwọn dominate yín wọ́n ti dẹ̀ fi believe pé tó bá máa fi 100 years yẹn àwọn ti parí iṣẹ́ wọn mọ̀ pé bàbá mi wò wọ́n ni pé ẹ yà ẹ jẹ́ kó wo ibi tẹ́ ẹ lágbára dé òun fẹ́ wò ibi tẹ́ ẹ gbọ́n dé yẹn òun fẹ́ wò ṣọ́ọ̀kì gbé wọn ni pé ìran Yorùbá ni àwọn tí mo tọ́ òótọ́ ti set àwọn free báwọn ṣe kú òun ìdè báwọn ṣe kú òun dọ́ndẹ́nì tán kú òun òkùnkùn tán kú òun gbogbo ẹ̀ Ọlọ́run ṣe ìyanu bá ṣẹlẹ̀ tẹ́tí rí o ẹ pé gbogbo ẹ̀ náà replace o ṣe pé wọ́n ti bọ́n ṣe sọ fúnra ara wọn náà máa yí kádàrá àwọn padà sábúrú tẹ́ẹ̀kọ́ àwọn wèrè wọn ṣe o tàwọn ọ̀tá ló dé o tẹ́ẹ̀kọ́ ṣe Ọlọ́run wá dé nsìn third foundation ni ó wá gbé brand new tí ò sẹ́ńtò ni àwọn kankan lè jọra wọn pẹ̀lú àwọn míì o táwọn náà rórí ìgbà tó Ọlọ́run ṣoore fún wọn bọ̀ tí kò sí méjì ìlú kankan ìgbà tí mò ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn tá à ń ṣe ni pé mo ní landmark wa ó unique ẹ lè rí níbikíbi lágbàáyé landmark ẹlòmíì náà mi mọ tó ń pè ní Yorùbá àwọn ibi tourism àwọn ibi tá a lè máa rí níbi ìyanu tọ́lọ́run ṣe bí irú tọ̀dọ̀ wá ń sìn tó jẹ́ pé ìkángun sí wọn ní omi gbóná wà ń bẹ omi tútù wà ń bẹ àbí tó ní suspended lake àbí gbogbo òkè ràgàṣì tẹ́ pé ìwọ̀gán máa ò pé kí ló dé òkè Ìdànrè kí la gbé òkè Olúmọ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ lè rí níbikíbi lágbàáyé mọ́ ọ̀dọ̀ wa nìkan ló wà bẹ́ẹ̀ ló tún ṣe fáwọn míì o ètò tún fi sí ìlú míì ẹ lè rí níbò míì ọ̀dọ̀ àwọn yẹn nìkan náà lẹ ti máa rí bó ṣe ṣe káàkiri tó ṣe ìyanu ẹ̀ tó fi agbára ẹ̀ hàn káàkiri nìyẹn káàkiri ṣé ẹ ti rí o Ọlọ́run ṣe ìyanu ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ ó ti wá wipe out gbogbo nǹkan tí amúnisìn gbé kalẹ̀ ní foundation kejì gbogbo tán gbé kalẹ̀ slavery ni o slave trade ni o poverty ni o underdevelopment ni o unemployment ni o suicide gbogbo oríṣiríṣi nǹkan burúkú àwọn náà ní divide and rule divide and conquer divide and destroy disunity
àwọn náà ní tẹni lack of vision wọ́n jọ wájú àwọn náà ní wọ́n ní jẹ́ ẹni torí wọn ò train níbẹ̀ wọn ò train ní wọn ò jẹ́ kẹ́ni ọlọ́run dẹ̀ kún ṣèyanu àwọn tó ń kọ́ ṣé ẹ̀dá ló ń kọ́ rẹ̀ ni àbí ọlọ́run ló ń kọ́ wa ní gbogbo nǹkan ọlọ́run àṣàlù wọ́n á máa halẹ̀ ẹ̀hún tíṣà wo tá ń kọ́ ẹ tá ni wọ́n gan ọlọ́run ló ń kọ́ wa náà ó dẹ̀ ń ṣàánú fún wa pé òkè báyìí náà tún ṣe ń ṣàlàyé fáwọn èèyàn ó yí àwọn èèyàn àwọn yìí náà tún ṣàlàyé ó tún yí àwọn èèyàn ọlọ́run ló ní ìyanu lọ́wọ́ ṣe ti rí pé pẹ̀lú àwọn báwọn náà ṣe ń pè collaborators àwọn enemies within ṣe rí wọ́n ṣe second foundation so ẹlẹ́ẹ̀kẹta ìtọ́lọ́run wá gbé kalẹ̀ tó jẹ́ pé a máa wá padà sí dáadáa tọ́lọ́run fa ògo wa a máa rí lò a máa gbégbé ayé tó dáa a máa ní gbogbo nǹkan nífọ̀kànbalẹ̀ òun ni ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́run ṣe yìí o ṣó yẹ ká rí ẹyọ kan péré ni mo ń sọ ẹyọ kan péré kó sọ pé irọ́ o ẹlẹ́ẹ̀kejì yẹn lòun fẹ́ támúnisìn dídì gbé kalẹ̀ láti destroy láti jalè láti bá tèèyàn jẹ wọ́n sọ náà pàdé wọn yọ sọ wọ́n sọ kọtán sọ náà ṣe náà tá a dẹ̀ rí ni wọ́n sọ pé wọ́n wí pé kọ́ kò dẹ̀ lè sí improvement ok kí ló ṣẹlẹ̀ ẹ wo tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjà tó ń tà owó tí ẹ ṣì wà díẹ̀díẹ̀ ọjà tó ń tà kò wọ́n tó nísìn tó jẹ́ pé kò sí iṣẹ́ kò sówó ẹ wá ní kí ọjà wọn ẹ jẹ́ sọ fún ibo náà ti fẹ́ rí owó láti rà ẹ jẹ́ kí n mọ̀ ẹ sọ fáwọn mídíà wa ẹ jẹ́ kí n gbọ́ níbo náà ti fẹ́ rí owó rà ṣe rí so make sense gbàtọ́ ní kò sówó lọ́jà wọn kò dẹ̀ sówó tán máa fi rà ó dẹ̀ ń lọ sókè sí kò sí àtúnṣe kò lè ṣàtúnṣe èpè kọ́ níta múnisìn tó fúnra rẹ̀ sílẹ̀ ni torí lára nǹkan tó fi ń wipe out àwọn èèyàn nìyẹn tó bá yá àwọn èèyàn kọ́ mi sọ tó bá yá wọ́n á sick wọn ò ní lè rí ìtọ́jú wọ́n á kú tẹ́ pé nǹkan tẹ́ pé tó tán fi sick yẹn tán bá rí kínkín níbẹ̀ ara wọn ti yá wọ́n bá fẹ́ da ewé egbò owó dà ókè tó bá tẹ̀ tún fẹ́ mu àgbo oúnjẹ tó máa jẹ pẹ̀lú ẹ̀dà tẹ́ bá máa dúró iṣẹ́ orí burúkú táwọn ará bíi ṣe tẹ́ bá mọ̀ ọlọ́run wá ṣe ìyanu fún wa sìn pé ó yá òun dé pẹ̀lú oore òun ṣàánú aráàánú gbà ẹ̀yin kan wá ní àǹtí ò dalẹ̀ fẹ́ kábíyèsí o ẹni fẹ́ rí ní tó ń jẹ́ ìbínú ọlọ́run ní full dose ẹ̀ dẹ̀ máa rí ẹ̀ máa rí bó ṣe wà nìyẹn ẹ̀ máa rí ṣé kò yé yín ni second foundation tá a múnisìn gbélẹ̀ ṣebí inú ẹ̀ ló ti ṣe colonization inú ẹ̀ ló ti ṣe amalgamation inú ẹ̀ ló ti ṣe slavery inú ẹ̀ ló ti ṣe slave trade inú ẹ̀ nínú nǹkan tó gbé kalẹ̀ ẹ̀wọ̀n tó ń gbé jáde inú ẹ̀ ṣẹ́rí tó ń gbé jáde ṣẹ́rí result àwọn nǹkan tó gbé jáde inú ẹ̀ ló ṣe amalgamation ó ṣe colonization ó ṣe slavery ó ṣe slave trade nínú ẹ̀ yẹn ni ò nínú ìgbékalẹ̀ second foundation ẹ̀ yẹn tó jẹ́ second foundation fáwa IYP inú ìgbékalẹ̀ ló ti gbé gbogbo ìyẹn jáde tó gbóṣìṣẹ́ jáde ìparun gbogbo ẹ̀ tó gbé jáde gédégbé ló kàn ó everybody o káwọn olórí burúkú kan tó ní ìyẹn làwọn fẹ́ kí ló mọ̀ tó ń já Nàìjíríà ẹ̀yin bá wò rádaràda òfò ìgbà òṣì